ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá wo kíní yẹn alálùbáríkà onídídùn ẹ̀yin ìyá àbíyè ẹ̀yin tẹ́ ẹ má máa jù nígbà tẹ́yin bá gan bá rí ẹ mọ̀ bẹ ṣe nǹkan tó yẹ ẹ jẹ́ káwọn èèyàn lọ wò ń bẹ̀ for ẹni tó bá meet up ẹ 2 hours ẹ tí ò bá dẹ̀ meet up ẹ ó tún dijọ́ míì nìyẹn ẹ má lè fẹ́ download ẹ fẹ́ send ẹ̀sẹ̀ lòmíì pé kó máa wò nígbà tẹ́yin náà bá rí ẹ mọ̀ bóyá nǹkan tó yẹ kéèyàn máa send kéèyàn má lọ intimidate ìyálé mi ni nítorí èyí tí wọ́n tiẹ̀ ṣe fún mi gbogbo nǹkan tẹ́yin èèyàn gan sọ ẹ jẹ́ kí n túbọ̀ máa appreciate bàbá mi èmi ò ní pè wọ́n lọ́kọ mi torí ọmọ àgbàlè mi ẹ jẹ́ kí n máa appreciate bàbá mi tó jẹ́ àkàndé ẹ dẹ̀ ń jẹ́ kí n máa appreciate ìyá mi tó jẹ́ ìyálé mi ẹ jẹ́ kí n máa appreciate wọn mọ̀ wípé èmi ni mo so wà special mo so wà important tó bí wípé àkàndé mi láti yí ohun wọn padà bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ó jẹ́ àlá fún yín ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ ti ń kàn dẹ́ mi pé ẹni tó ń ṣe ọ̀rọ̀ kó àtòbò yìí tí ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀ àwọn qualities tó ń rí nínú mi ọ̀pọ̀lọpọ̀ yín ò ní ẹyọ kan nínú wọn ìmí tó dẹ̀ ń sọ̀rọ̀ nínú yín ọkọlọ́kọ lẹ fẹ́ ẹ ti ẹ̀ pàyàwó ẹ pàyálé fẹ́ yàwó ni èmi ò lọ pa ìyálé gbà mí tọwọ́ tẹsẹ̀ ìyálé ò kì í ṣe ìyá fún mi kò ṣe ìyálé mi ìyá ló jẹ́ sí mi ọkọ náà ò kì í ṣe ọkọ mi bàbá ló jẹ́ sí mi so ìwò bí mò ń wò wọ́n nìyẹn adé orí ni àti láìsí ìyálé níbẹ̀ èmi ò lè jàǹfààní nǹkan tí mò ń jàǹfààní lọ́dọ̀ ọkọ lẹ́ni so gbogbo ẹ̀yin tẹ́ máa lọ wo kíní yẹn lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ kọ̀ wò ó kẹ rí kẹ sọ àwọn tí ò bá lè rí kẹ bá wa sọ fún àwọn aláìgbàgbọ́ wípé bó ṣe rí nìyẹn so àwọn á lè jẹ́ kọ́ ọmọ ọ̀run mi wáyé wọ́n á lè jẹ́ kí n rí mú mi mo kò ṣe fún yín láti máa send ẹ̀ kẹ lọ torí ọ̀pọ̀lọpọ̀ yín máa mú